àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. Ẹ mà kú àkókò yìí o, gbogbo etí tó ń gbọ́ mi àtojú tó ń wò mí pátápátá. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní di tẹ́ ẹ máa náwó sí, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di mọ́ yín lágbárí, ẹ sàmí sàṣẹ. Àwọn ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ àti òrìṣà tí Yorùbá ń rán sí ẹlẹ́dàá wọn nínú àwọn ọjọ́ tó wà nílẹ̀ Yorùbá ẹni mo ní ká jọ ṣàgbéyẹ̀wò wọn o. Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ àwọn ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀? Ẹ mọ̀ pé ọ̀sẹ̀ ọjọ́ méje náà ló wà nínú ọ̀sẹ̀, ọ̀pọ̀lọpọ̀ gan ọ̀mọ́ mọ́. Wọ́n kàn mọ́ ní Monday, Tuesday, Wednesday tó ṣe bí òwe àwọn àgbà tó ní ọmọ tó bá sọ lẹ́nu ọ̀sùn àpò ìyàkọ́. Èmi o, wọn ò ní fọwọ́ òsì júwe ilé bàbá mi. Wọ́n bá jẹ́ pọ́mọ Yorùbá àtàtà bá ní ọ́, má ta àṣà dànù, má sọ àwọn àṣà nù, jẹ́ kó dùn. Yorùbá mà dùn lédè. Ẹ̀wọ̀ èdè Yorùbá dùn débi pé bọ́ ọ bá ń sọ ẹni tó bá ní àwọn orílẹ̀ wọ́n mọ̀ pé ní láwọn orílẹ̀, ẹni tó bá ní àràndùn wọ́n mọ̀ pé ó ní àràndùn. Tí ẹ̀wọ̀ èdè Yorùbá tó lè jáde lẹ́nu rẹ̀ dáadáa, tó ní àgbékalẹ̀ èdè Yorùbá tí ó jókòó. Àmọ́ ṣé ẹ mọ̀ pé àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta ọjọ́ méjèèje tá a ní nínú ọ̀sẹ̀ nù? Èwo lẹ̀yin rántí ń bẹ̀? Èwo lẹ̀yin mọ̀? Ọjọ́ wo gan là á pè lọ́jọ́ àìkú? Ọjọ́ wo là á pè ní ọjọ́bọ̀? Ọjọ́ wo ni à á pè ní ọjọ́ àbámẹ́ta? Bẹ́ẹ̀ bá mọ̀ dáhùn rẹ̀, ẹ fi sábàlá àríwísí, ẹ fi sí comment section. Ṣé kìí ṣe pé fẹ́rìnfẹ́tìn ó ti gba gbogbo ọpọlọ wa báyìí, kò já mọ̀mọ́? Èyún báwọn awo gédé ń gbé. Ṣé ẹ wá rí ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ àti àwọn òrìṣà tí àwọn Yorùbá máa ń rán sí ẹlẹ́dàá wọn ní àwọn ọjọ́ kọ̀ọ̀kan? Irú ọjọ́ àìkú nìsín, òrìṣà oko ní làwọn Yorùbá máa ń rán sí ẹlẹ́dàá wọn. Ọjọ́ àìkú òrìṣà oko ní làwọn Yorùbá máa ń rán sí ẹlẹ́dàá wọn. Ọjọ́ ajé wọ́n máa ń rán òrìṣà Ògún ni wọ́n máa ń rán sí ẹlẹ́dàá wọn. Wọ́n máa ń rán Ògún ni wọ́n máa ń rán sẹ́lẹ̀dàá wọn. Ọ̀rúnmìlà ń lòrìṣà tí wọ́n máa ń rán ní ọjọ́ ìṣẹ́gun. Ọ̀rúnmìlà ni wọ́n máa ń rán lọ́jọ́ ìṣẹ́gun. Ṣé ẹ wá rí ọjọ́rú? Ṣàngó làwọn Yorùbá máa ń rán sí ẹlẹ́dàá wọn. Ọjọ́bọ̀ Iyemọja làwọn Yorùbá máa ń rán. Ọjọ́bọ̀ Iyemọja ni Yorùbá máa ń rán sí ẹlẹ́dàá wọn ní ọjọ́bọ̀. Ara àwọn àṣà àti ìṣe Yorùbá nù ń fa. Ṣé ẹ rí ọjọ́ ẹtì? Èṣù onílé oríta ní làwọn Yorùbá máa ń rán sí ẹlẹ́dàá wọn. Ọjọ́ ẹtì ní làwọn èṣù ní àwọn Yorùbá máa ń rán sí ẹlẹ́dàá wọn ní ọjọ́ ẹtì. Ọjọ́ àbámẹ́ta Ọbàtálá ni wọ́n máa ń rán sí ẹlẹ́dàá wọn. Ọbàtálá ni wọ́n máa ń rán sí ẹlẹ́dàá wọn. Ṣé ẹ ti wá rí i pé Yorùbá pẹ̀lú ìtumọ̀? Kò sí ní tí Yorùbá mà káre lọ́hùn. Kò sí ní tí Yorùbá ó ṣe tí ò ní ìtumọ̀. Kò sáwọn tí Yorùbá ó ṣe tí ò lágbèékalẹ̀. Àwa tá a bá ti mélé àbá àti gbàgbé wọn, ẹ lọ rèé kọ́ pamọ́ síbì kan kẹ́ ẹ má bàa fi jẹun. Èmi olùkọ́ àgbà náà mo mú kinní ọ̀hún wá o. Mo tún nà ń bẹ̀ fún yín lónìí nù. Bẹ́ẹ̀ bá láìkí ẹ̀, tẹ́ ẹ gbádùn rẹ̀ tó ṣaládùn ara yín, tẹ́ ẹ bá rẹ̀kọ́ kan àbí méjì kọ́,
ẹ láìkì, ẹ sọ̀scribe sójú òpó YouTube channel mi. Ẹ fọ́lọ̀ wá gbogbo bí àyè tẹ́ ẹ bá ti ń láǹfààní àti máa wò wá. Ẹ gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ sì ṣe kí ni kẹ́ ẹ lè máa rí àwọn ọ̀tun àwọn gbólóhùn àwọn tá a bá tún mú wá fún wa. Kò ní bàjẹ́ o, àṣà Yorùbá ò ní parun, kò sì ní mẹ́rí lágbára àṣẹ Èdùmàrè. Àwọn ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ pẹ̀lú òrìṣà tí Yorùbá máa ń rán sáwọn ẹlẹ́dàá wọn ni mo mú wá fún wa lónìí o. Ẹ kú àkókò yìí o, èmi rí yín náà o, ẹ kú ìkàlẹ̀. ẹja ní dàrú gidigba lálẹ́ odò ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wà á búra bẹ́ẹ̀ yóò bá ṣe ọ rí ọmọdé ní ká fohùn gbogbo fún. Ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wà á búra.